ẹ̀yin tèmi ṣàlàfíà ni mo bá yín. Ìkànnì àwọn olólùfẹ́ mi ló wọnú DM mi ni wọ́n send private message sí mi. Wọ́n wá ń bi mí ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Àwọn nǹkan tó bí mi òun náà lẹ́wọ́ lójú screen nìyí. Ẹni ẹ kí mi, wọ́n wá ní Mr. Stardom. Wọ́n láwọn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ mi nítorí pé ọ̀rọ̀ yẹn ń fa àríyànjiyàn láàrin àwọn àti àwọn olólùfẹ́ wọn. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́ àwọn kan wà wọ́n máa ń gain joy, happiness nínú kọ́ argue nípa ọ̀rọ̀ eléré torí àwọn fẹ́ràn eré Fuji kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe kọ́ pé they are Fuji rockers. So tó mi pé àwọn tó nífẹ̀ẹ́ Fuji tó máa ń gbọ́ Fuji dáadáa ni wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé offline ṣe pé a ti ṣe àwọn online mi pé àwọn streaming platform ẹni tó ń lead ń bẹ̀ pé offline onífuji wo ni wọ́n ń gbọ́ jù ló ní fáǹsì jù offline kí ọ̀rọ̀ online streaming tó dé àtìgbà tó dé onífuji wo ni wọ́n ń gbọ́ jù yàtọ̀ sí online streaming pé bẹ́ẹ̀ on the street nǹkan tó mì nìyẹn pé offline on the street onífuji wo ni wọ́n ń gbọ́ jù àwọn elépo aláta ẹlẹ́ran tí wọ́n ń gbọ́ láyé àtijọ́ yẹn ṣọ́ọ̀ṣì ń gbọ́ ṣá tó bá ṣe ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù àwọn onímọ́tò tó ń gbọ́ láyé àtijọ́ yẹn ṣọ́ọ̀ṣì ń gbọ́ ṣá tó bá ṣe ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù àwọn student tí wọ́n ń gbọ́ ṣọ́ọ̀ṣì ń gbọ́ tó bá ṣe ń gbọ́ ta ni wọ́n ń gbọ́ jù ìyẹn ni offline. Now ìdáhùn sí ìbéèrè mi rèé ń bá má dáhùn sí torí mi ò fẹ́ tó máa fa controversy but mo fẹ́ dáhùn pẹ̀lú ọpọlọ láì ní fa controversy láì ní fa àǹbúra ẹni àbáǹgbéra ẹni ṣépè. pillars mẹ́rin ló di Fuji mú 4 pillars ẹ mọ̀ pé òpó mẹ́rin náà ló máa ń gbélé dúró 4 pillars ló di Fuji mú. àkọ́kọ́ nu pillar tó di Fuji mú òun ni K1 the ultimate tó jẹ́ bàbá gbogbo pillars tó kù. ẹ̀kejì ń bẹ Alhaji Osalabi Pasuma. ẹ̀kẹta ń bẹ Alhaji Saheed Òṣùpá Akórèdé mandator Big Daddy bàbá mi. ẹ̀kẹrin ń bẹ Alhaji Sulaiman Alao Malaika Madiba. àwọn mẹ́rin yẹn lòpó tó di Fuji mú báyìí tábà ní tọra ẹni jẹ. ẹ jẹ́ kí n wá fún yín ní àwọn tí mo fi kà wọ́n mẹ́rin yẹn. àkọ́kọ́ ń bẹ tó bá ní eléré tó ní household name láti 80s títí dàsìkò tá a wà yìí látàyè Salaso 84 Wasiu Ayinde tó jẹ́ K1 the ultimate wọ́n ti di household name tọmọdé mọ K1 tágbà mọ K1 tágbó àtọ̀dọ́ tí wọ́n ti mọ K1 the ultimate tó lẹ́sìn wà relevant láti ìgbà yẹn títí dàsìkò tá a wà yìí nǹkan tó ń pè ní household name nìyẹn. kò dé wá sí party tẹ́ ẹ bá lọ tó bá ti play K1 the ultimate party yẹn kì í ṣe party àwọn tó gbáfẹ́ àbí kẹ́kọ̀ọ́ jẹ́ party àwọn ọmọ Ìgbò àbọ̀mọ Haúsá àwọn ọmọ Ìgbò gan ìmíì wọ́n play K1 the ultimate ní party wọn ṣùgbọ́n bá party ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá tó gbáfẹ́ káàkiri ilẹ̀ káàrọ̀ òjíire K1 the ultimate wọ́n gbọ́dọ̀ play ẹ̀ ó fẹ́ràn K1 personality ó fẹ́ràn K1 personality wọ́n á play K1 the ultimate. àwọn ọ̀pọ̀lọpọ̀ nu fans Pasuma wọ́n máa jó K1 ọ̀pọ̀lọpọ̀ fans Saheed Òṣùpá wọ́n máa jó K1 ọ̀pọ̀lọpọ̀ fans àwọn eléré tó kù wọ́n máa jó K1 ìyẹn àkọ́kọ́. tẹ́ bá tún wá wò ó K1 the ultimate wọ́n ní influence lára Pasuma wọ́n ní influence lára Saheed Òṣùpá wọ́n ní influence lára music Alao Malaika tí wọ́n ní influence lára ibi àwọn kọ́ wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n ní influence lára style of music tí wọ́n ń play. tẹ́ bá ti wò ẹ máa pé basically most of these artists wọ́n lo something similar to classical kí n má sọ pé classical kí n má bàa tọ́ anybody ń jà wọ́n lo nǹkan tó súnmọ́ classical yẹn ní tó bá ti súnmọ́ classical yẹn K1 the ultimate ni wọ́n ń play ẹ̀ àwọn náà invent ẹ̀. so K1 the ultimate to my own opinion K1 the ultimate àwọn náà ní fancy jù nínú eléré onífuji K1 the ultimate àwọn ló ní fancy jù nínú eléré onífuji K1 the ultimate ní eléré onífuji tí wọ́n ń gbọ́ jù offline. number 1 nìyẹn kí n má waste time púpọ̀ jù. number 2 Alhaji Osalabi Pasuma. Alhaji Osalabi Pasuma wọ́n wá sí limelight pẹ̀lú ọ̀rọ̀bọ̀kíbọ̀ ní 1995 láti 1995 yẹn dàsìkò tá a wà yìí Alhaji Osalabi Pasuma wọ́n sì wà relevant offline wọ́n sì ń gbọ́ wọn dáadáa offline. Alhaji Osalabi Pasuma látàrí ọ̀rọ̀bọ̀kíbọ̀ yẹn ẹ máa gbọ́ kókì ọ̀rọ̀bọ̀ ráìsì ọ̀rọ̀bọ̀ búrẹ́dì ọ̀rọ̀bọ̀ àtìgbà yẹn ọ̀rọ̀bọ̀kíbọ̀ yẹn ti di household name up to this moment ẹ máa gbọ́ kinní kan ọ̀rọ̀bọ̀ láti 1995 yẹn di 2025 tá a wà yìí tó jẹ́ 30 years nígbà tá a wà yìí Pasuma ṣì wà relevant dáadáa wọ́n ṣì ń gbọ́ kò sí party tẹ́ ẹ máa lọ kò sí show tẹ́ ẹ máa lọ tí wọ́n ní play Alhaji Osalabi Pasuma fún yín ń bẹ̀ tó ní play Ọ̀gálá Fuji ń bẹ̀. tẹ́ bá ti wá wò ó nínú àwọn tó ní
nínú àwọn tó ní mentees jù tó ní potage jù nínú àwọn onífújì àsìkò yìí Pasuma ni. Pasuma ti ní àwọn ọmọlẹ́yìn láti 90s yẹn náà ni. Ẹ máa ti máa gbọ́ kinní kan Paso kinní kan Paso kinní kan Paso gbá Paso àwo, ó ti wà tipẹ́tipẹ́. Àwọn àgbààgbà tó jágbàgbà olórin gan gbà yẹn gan àwọn kan wà tó tún lo style tí Pasuma fi ń kọrin gbà yẹn tó wọ́n máa ṣe live style Pasuma ni wọ́n máa play láti 90s. Ó di méjì. Number 3 inú wọn Alhaji Saheed Òṣùpá bíi pílà kẹta. Alhaji Saheed Òṣùpá ní pílà kẹta. Wọ́n ń gbọ́ Alhaji Saheed Òṣùpá náà dáadáa o. 1997 ní Alhaji Saheed Òṣùpá ni wọ́n wá sí limelight ní ayé ṣẹ̀ṣẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ní ayé Master Blaster láti gbà yẹn náà ní Alhaji Saheed Òṣùpá náà ti gbéra. Ṣùgbọ́n ìgbà tí ó kí Saheed Òṣùpá wá kàn káàkiri àgbáyé tọ́mọ̀ pé yes ẹnìkan ń bẹ tó ń jẹ́ Saheed Òṣùpá, òun ní ìgbà tí wọ́n fi wọ́n jẹ ọba orin tí Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n fi Saheed Òṣùpá tí wọ́n fi wọ́n jẹ ọba orin ní year 2007 2008 ṣọ́ọ̀ mi yé bẹ́yẹn 2006 7 8 gbà yẹn Alhaji Saheed Òṣùpá ògo wọn búyọ gan 2006 2007 2008 ògo Alhaji Saheed Òṣùpá ó búyọ gan. Láti gbà yẹn wọ́n ti close mọ́ Pasuma. Láti gbà yẹn gap tó wà láàrin Pasuma àti Saheed Òṣùpá tẹ́lẹ̀ láti 90s yẹn títí gbà yẹn ó wide gan, ṣùgbọ́n láti 2006 di àsìkò tá a wà yìí wọ́n ti ní close margin gan. Alhaji Saheed Òṣùpá wọ́n ń gbẹ́nu tẹ̀lé Pasuma, wọ́n ń gbẹ́nu tẹ̀lé báyìí ni. Àlàfo tó wà láàrin wọn ìwọ̀nba díẹ̀ ni. Tó bá ń sọ̀rọ̀ entertainment wọ́n á fún Pasuma yẹn. Tó bá ń sọ̀rọ̀ pé kọ́kọrin tó pass message, kọ́kọrin kó mọ́gbọ́n wá, kó ṣe evergreen record, Pasuma ní Saheed Òṣùpá náà ní rẹpẹtẹ. Ẹ̀kẹrin bẹ́ẹ̀ a máa mú pílà kẹrin, a máa mú Alhaji Sulaiman Alao Malaika Madiba náà bọ́ta pẹ̀lú full force wọ́n ti rẹ́kọ̀dì rẹpẹtẹ. Ṣùgbọ́n ní year 2000 wọ́n ṣe recompense yẹn lọ far gan, recompense yẹn lọ far. Àti gbà yẹn Malaika náà ti wà ń ta, wọ́n dẹ̀ ní fans rẹpẹtẹ. So àwọn fans tí wọ́n ń gbọ́ Paso ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbọ́ Malaika. Ibi tó ti jọra wọn nìyẹn. Àwọn fans tó ń gbọ́ Paso ọ̀pọ̀lọpọ̀ nu wọ́n ń gbọ́ Malaika. Ẹ má ṣì mí gbọ́ o, Malaika ní fàmì náà ní fans o. Àwọn fans tí wọ́n ń gbọ́ Barrister ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbọ́ Saheed Òṣùpá. ṣé wá àwọn fans wa ń gbọ́ àti Malaika o àti Saheed Òṣùpá o àti Pasuma o, àwọn fans tó ń gbọ́ àmẹ́ta yẹn gbogbo ń wá gbáríjọpọ̀ wọ́n wá ń gbọ́ K1 the ultimate. Ìyẹn ní K1 fi jẹ́ number 1 nínú ẹni tó ní fans jù tó dẹ̀ ní followers jù tó dẹ̀ ń gbọ́ jù. Pasuma wá tẹ̀lé Saheed Òṣùpá, tẹ̀lé Pasuma, Malaika tẹ̀lé Saheed Òṣùpá. Ọ̀rọ̀ tí mo sọ yìí kò fàjà, wàláì kò fa competition bó ṣe jẹ́ nìyẹn. Tí wọ́n bá wá ní ilé tẹ̀sọ̀ yìí competition ni Alao Malaika gan, Alhaji Sulaiman Alao Malaika wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé tó bá sọ pé wọn ò bẹ́ẹ̀ compete, tó bá ní pé wọn ò bá wọn compete wọ́n bá ẹ compete. Tó bá ní pé o ò fẹ́ competition, definitely nǹkan tó ń ṣe ìyẹn kì í ṣe nǹkan tó ṣe eré ń ta, àbí kì í ṣe nǹkan tó ṣàǹfààní fáwọn èèyàn ni. Tó bá ṣe nǹkan tó bá ń ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó ń kọ́gbọ́n látàrẹ̀, àwọn kọ́ máa dìde wọ́n máa bẹ́ẹ̀ compete pé nǹkan tó bá yẹn ṣe àwọn fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. So kò sí àlè avoid the competition, máa yẹ ká tanra wa, competition wà. Tí wọ́n bá yẹn compete wọ́n máa bẹ́ẹ̀ compete. Ṣùgbọ́n tí wọ́n bá ti bẹ́ẹ̀ compete wọ́n náà wàá gbéra wàá bẹ́ẹ̀ sì ní compete pẹ̀lú wọn tó ti gọ́ra ẹ̀, wọ́n ti fẹ́ gba position yẹn mọ́ ẹ lọ́wọ́. So àwọn mẹ́rin yẹn lèmi kà as 4 pillars tó di Fuji mú lásìkò tá a wà báyìí. Orúkọ ìmọ̀mọ́ yín olólùfẹ́ yín Olúayé kò tí ì yí padà. Ìbéèrè tẹ́ni ẹ béèrè lọ́wọ́ mi òun ni mo wá dáhùn, bó ṣe yé mi sí nìyẹn o. Tẹ́yìn bá wá ní contrary opinion ẹ lè drop ẹ reasonably sínú comment section yẹn. Tó wáyé pé ọ̀rọ̀ tí mo sọ tí ó bá ti bá yín lára mu, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó bá èpèdè àdúrà àgbà, àdúrà ló ń gbà. Ẹ ṣàdúrà sínú comment section kẹ́ ẹ máa bá ti yín lọ, àbí kẹ́ ẹ má wulẹ̀ sọ̀rọ̀ kan rárá, kẹ́ ẹ yí sókè. Ìrìn olólùfẹ́ yín náà ni Olúayé. Stay blessed.